ọkọ ọ̀rẹ́ ẹ̀ sọ fún ó lóun á fún ní mílíọ̀nù 2 àti ọkọ̀ bọ̀gìnì kan, òun á dẹ̀ tún gba ilé fún tó bá lè gbà kí òun mú ẹ̀yìn rẹ̀ balẹ̀. Ṣé kó gba mílíọ̀nù lọ́nà 2, kó gba ọkọ̀ bọ̀gìnì, kó sì gba ilé, àbí kó má gbà á, kó máa bá ìyá ẹ̀ lọ, kó máa gbà á rù lọ, kó máa jẹ̀ṣẹ́ jẹ̀yà lọ? Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò mí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Èmi ọmọ yín náà ni, àbúrò yín, ẹ̀gbọ́n yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, Tèmítọ́pẹ́ Adélékè, ọmọ Sòókò, ọmọ wọn lákùúyí, ọmọ Òjìgìbìrí ní Ilé Ifẹ̀. Arábìnrin kan ló mú ìtàn ìgbésí ayé rẹ̀ wá sí orí ètò wa, àmọ́ ká tó mẹ́nu lé, ǹjẹ́ ẹ ti wo àwọn fídíò tá a drop ní ọ̀sẹ̀ tó kọjá? Tí ẹ bá ti wò ó, ẹ lọ wò ó. A ti drop fídíò lórí gèlè, lórí bí a ṣe lè rí gèlè ní ilẹ̀ Yorùbá. Àbí ẹ rí gèlè orí mi ni? Ṣẹ́yìn náà rí pé rẹwà púpọ̀? Tó bá jẹ́ pé ẹ ti wò, ẹ lọ bá wa wò, kẹ́ ẹ like ẹ, kẹ́ ẹ subscribe, kẹ́ ẹ dẹ̀ share pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ìtàn la mú wá sí orí ètò wa lọ́jọ́ tòní. Ìtàn arábìnrin kan la fẹ́ sọ, a dẹ̀ nílò ìmọ̀ràn yín lórí ẹ̀. Arábìnrin kan ló tẹ àtẹ̀jíṣẹ́ nípa ìgbésí ayé ara rẹ̀. Arábìnrin yìí ní àwọn ìdojúkọ kan tó ju ọjọ́ orí rẹ̀ lọ. Àti jẹ́ dìṣòro, àti ṣùgbọ́n ìnira ni, nítorí ibi tí ilẹ̀ bá ti ṣúba ló máa ń sùn sí. Kódà ìmúra rẹ̀ kò yàtọ̀ sí ti wèrè. Arábìnrin yìí àti rí ọwọ́ mú lọ sí ẹnu, ìnira ló máa ń bá dé lójoojúmọ́. Lọ́sàn-án ọjọ́ kan ló pàdé ọ̀rẹ́ rẹ̀ tó ń gbé ní ìlú Èkó tó wá sí ìlú Ìlọrin láti wá kí àwọn òbí ẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ yìí rí, ó káàánú ẹ̀, àní kí ẹlẹ́dàá jẹ́ kí ẹsẹ̀ wá sún wa bá rẹ̀. Ó pàdé ẹ̀, ó káàánú ẹ̀, ó ní hà, ọ̀rẹ́ mi, ó ṣe wá rí báyìí. Ó sọ ìtàn ìgbésí ayé rẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ wò ṣe láàánú, ó ní kí àwọn jọ máa padà sí ìlú Èkó. Gẹ́gẹ́ bí ẹni tí ò ní ibùsùn àbí ibùgbé, ó gbà láti tẹ̀lé ọ̀rẹ́ rẹ̀ lọ sí ìlú Èkó. Wọ́n sì lọ ní ọjọ́ náà. Kété tí wọ́n dé ìlú Èkó, ọ̀rẹ́ rẹ̀, aláàánú rẹ̀, ó ra aṣọ sí ní ọrùn, ó sì fún ní yàrá kan. Ọkọ rẹ̀ fọwọ́ sí láti jọ máa gbé papọ̀ pẹ̀lú wọn. Lóòótọ́, ọmọbìnrin yìí rẹwà lóbìnrin, àmọ́ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé ìyà ò dáa lára. Ìyà ti jẹ́ kí àwọ̀ rẹ̀ ṣá. Àmọ́ kété tó dé ilé ọlá tí ọ̀rẹ́ rẹ̀ dáṣọ sí lọ́rùn, tó rí ìtọ́jú tó péye, àwọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní jí padà. Lọ́sàn-án ọjọ́ kan ní ọkọ arábìnrin wọlé tọ̀ ọ̀rẹ́ rẹ̀ wá láti wá bá a ní àjọṣepọ̀, àmọ́ kò gbà ọ́ nítorí ọmọlúàbí ni obìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀. Ẹ má gbàgbé pé mo níyà ń jẹ, àmọ́ bí ìyà ṣe ń jẹ tó nígbà náà lọ́hùn, kò ṣe é ránù láti lè máa rí owó ná tàbí láti lè máa rí ọwọ́ mú lọ sẹ́nu. Ó kọ̀ jálẹ̀, ó fárígá, ó lóun ò ṣe. Ó dàrò lọ́kàn ara rẹ̀ wípé ṣé kóun sọ fún ọ̀rẹ́ òun ni àbí kóun má sọ, àmọ́ ó mọ irú ọ̀rẹ́ tó ní, wípé ọ̀rẹ́ òun ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ mọ̀ pé tẹ́nàntì tó ná ìyàwó láńlọ́ọ̀dù ni, tẹ́nàntì ni ó lọ. Bí ìyàwó láńlọ́ọ̀dù náà bá tún wá ná tẹ́nàntì, tẹ́nàntì náà ni ó lọ. Ó mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ òun jẹ́, nítorí ẹ̀ ló ṣe ń rò lọ́kàn ẹ̀ pé ṣé kóun sọ fún àbí kóun má sọ. Orí ìrònú ìlú wa tí àwọn èké àdúgbò, àwọn ṣọbọ́lọ́yọ̀kẹ́, abẹ́júgun lẹ́gbẹ̀ẹ́ etí, tí wọ́n fi ta ìyàwó rẹ̀ lólobó wípé ọ̀rẹ́ rẹ̀ àti ọkọ rẹ̀ ti ń bára wọn ní nǹkan papọ̀, tí ò sì rí bẹ́ẹ̀. Èmi ò kúkú ní dáyàwó rẹ̀ lẹ́bi, bó jẹ́ ẹ̀yin náà kọ́ kí lẹ ṣe.
bí ó ṣe gbọ́ kò lè mú mọ́ra mọ́, ó lọ dojúkọ ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ mi ń gbọ́ nǹkan báyìí ni mo gbọ́, ìyẹn ò tiẹ̀ tí ì ṣàlàyé débi kankan. Ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀, kò tiẹ̀ jẹ́ kó sọ délẹ̀, ká tó wí ká tó fọ̀ ó ti da ẹrù ẹ̀ síta. Ìyẹn lọ ó padà sínú ìyà, inú òṣì, inú ìṣẹ́ tó ti wá. Oko àárò tó ń gbà tẹ́lẹ̀ náà ló tún padà sí nígbà tó dédé rí ìpè ọkọ ọ̀rẹ́ ẹ̀ lọ́jọ́ kan. Ọkọ ọ̀rẹ́ ẹ̀ sọ fún ó lóun á fún ní mílíọ̀nù 2 àti ọkọ̀ bọ̀gìnì kan, òun á dẹ̀ tún gba ilé fún tó bá lè gbà kí òun mú ẹ̀yìn rẹ̀ balẹ̀. Ọ̀rọ̀ náà rú arábìnrin yìí lójú. Ìdí rèé tó fi mú tọ̀ wá wá lórí ètò wa Abinibi Tribe tó ní kí ni kó òun ṣe ká gba òun nímọ̀ràn. Ẹ sì mọ̀ pé a lè gba ẹnikẹ́ni nímọ̀ràn láìsí ẹ̀yin. Kí lẹ lérò wípé kí obìnrin kó ṣe? Ẹ sì mọ̀ pé láìsí ẹ̀yin a lè gba ẹnikẹ́ni nímọ̀ràn. Ìmọ̀ràn la fẹ́ láti ọwọ́ yín. Kí lẹ lérò pé kí ọmọbìnrin kó ṣe? Ṣé kó gba mílíọ̀nù lọ́nà 2, kó gba ọkọ̀ bọ̀gìnì, kó sì gba ilé, àbí kó má gbà á, kó máa bá ìyá ẹ̀ lọ, kó máa gbà á rù lọ, kó máa jẹ̀ṣẹ́ jẹ̀yà lọ? Bẹ́ẹ̀ ni ọmọbìnrin yìí náà yóò wà ní comment section láti ka gbogbo ìmọ̀ràn tí ẹ bá ní fún. Àmọ́ ẹ má gbàgbé o, ìmọ̀ràn lásán ni ọmọbìnrin yìí fẹ́ o. Ẹ má bù, ẹ má dákun tara ẹ̀. Kó fi ẹ̀yìn lélẹ̀ àbí kó má gbà á, kó máa jẹ̀yà lọ. Àmọ́ ẹ má gbàgbé o, ẹnikẹ́ni tí ìwọ bá nípá o láti ṣe ìrànlọ́wọ́ fún o, òun náà lẹ́ni kejì rẹ, tọ́jú rẹ. Tí ẹ̀yin náà bá ní ìtàn tàbí ìdojúkọ kan tí ẹ fẹ́ ká gbà yín ní ìmọ̀ràn, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ lórí Instagram Temmy Lanke. Ẹ bá mi sọ̀rọ̀, màá dá yín lóhùn. Ẹnu wa bò, a ní dárúkọ yín. Tẹ́ bá sì fẹ́ ká tún dárúkọ yín, àá dá bẹ́ẹ̀ bá ṣe fi rán wa la ṣe máa jẹ. Ẹ má gbàgbé láti like fídíò yìí, láti subscribe sí YouTube channel yìí. Ẹ má gbàgbé láti share pẹ̀lú àwọn olólùfẹ́ yín, ẹ̀gbọ́n yín, ará yín, ẹbí yín. Ẹ má gbàgbé, Abinibi Tribe is the only learn entertainment, learn plus entertainment tí ẹ ti lè máa kọ́ nípa Yorùbá, tí a dẹ̀ tún lè máa ti fi Yorùbá dá yín lára yá. So ẹ subscribe kẹ́ ẹ dẹ̀ tan notification bell yín. Àmọ́ kó tó dìgbà míì, orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Tèmítọ́pẹ́ Adélékè, ọmọ wọn lákòóyè, ọmọ Òjìgìdìrí, ọmọ Làǹbúà nílùú Ilé Ifẹ̀. Ó dìgbà. Dum 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 dum.